àṣírí ìjà burúkú tó wà láàrin ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti olórí ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn aṣíwájú ìran Yorùbá ni olóògbé Jeremiah Oyeniyi Ọbáfẹ́mi Awólọ́wọ̀. ìyẹn ẹgbẹ́ Afẹ́nifẹ́re àṣírí ìjà tí ohun tó fa ìjà láàrin wọn àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu èyí olóyè Ayọ̀ Adébánjọ tó dolóògbé lọ́sẹ̀ tó kọjá. àṣírí náà má ti tú tó sì jẹ́ pé níṣe ni wọ́n jẹ́ kó di mọ̀ pé àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn inú dáàrin Adébánjọ àti Tinubu. ẹ rántí pé ọjọ́ Ẹtì ní ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá tí í ṣe ọjọ́ àyájọ́ olólùfẹ́ tó ń pè ní Valentine Day 14th of February 2025 òní erin ńlá wó nílẹ̀ Yorùbá nígbà tí amòfin Ayọ̀ Adébánjọ tó jáde láyè lẹ́yìn ọdún mẹ́rìndínlọ́gọ́rùn-ún 96 years tó sì jẹ́ pé káàkiri gbogbo Nàìjíríà àti káàkiri àgbáyé iná ti ń ṣèdárò bàbá ọmọ bíbí ìlú Sànyà Ògbó ní ìlú Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn náà. ṣá o tí bàbá náà tó fi jáde láyé àjọṣepọ̀ àárín wọn àti Tinubu ò dára, kódà tó jẹ́ pé gbogbo nǹkan ni Adébánjọ fi máa ń takò bàbá náà, ṣùgbọ́n tó jẹ́ pé Tinubu nínú ọ̀tẹ̀jáde tó fi síta ló jẹ́ kó di mọ̀ pé àjọṣepọ̀ bàbá àtọmọ ló wà láàrin àwọn àti pé àwọn kò bára àwọn jà. ṣá o tẹlifíṣàn Yorùbá tó gbọ́ pé ohun tí ó ń bí Adébánjọ nínú sí Tinubu tó ń fa àṣírí ìjà náà ò ní bí ó ṣe ran Tinubu lọ́wọ́ nínú ẹgbẹ́ òṣèlú Alliance for Democracy AD lọ́pọ̀ ọdún sẹ́yìn láti di gómìnà ìpínlẹ̀ Èkó, ṣùgbọ́n tí Tinubu wọlé tán ló gbàgbé gbogbo àwọn tó sì gba agbára lọ́wọ́ àwọn táwọn ti ń ní agbára bọ̀ káwọn wá sọ di gómìnà. yàtọ̀ sí eléyìí, nǹkan míì tán ló tún dá ìjà lẹ̀ láàrin àwọn méjèèjì òun ni bí olóyè Ayọ̀ Adébánjọ tó ṣe ń fẹ̀sùn kan Tinubu pé ó dalẹ̀ ilẹ̀ Yorùbá nípa bó ṣe jẹ́ pé ó mọ̀ pé àtúntò Nàìjíríà làwọn fẹ́, ṣùgbọ́n tó kúrò láàrin àwọn tó di olóṣèlú tó sì padà yíjú sí pé àwọn méjèèjì, èyí tó fa ìkùnsínú láàrin Tinubu àti Adébánjọ. ṣùgbọ́n nǹkan míì tí wọ́n tún ní ó ń bí olóyè Ayọ̀ Adébánjọ nínú sí Tinubu ó ní bí wọ́n ṣe ní bàbá náà máa ń sọ fún àwọn tó súnmọ́ pé Tinubu kó ipa lára ìjà olóògbé Ibrahim Adésànyà tó jẹ́ olórí Afẹ́nifẹ́re àti olóògbé Bọ́lá Ìgè, ìyẹn tó jẹ́ agbẹjọ́rò ìjọba Nàìjíríà, ìyẹn mínísítà ọ̀rọ̀ ìdájọ́ Attorney General of the Federation fún orílẹ̀-èdè yìí. gbogbo àwọn nǹkan yìí àti bó ṣe ní Tinubu ló wá fọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re nígbà tó jẹ́ pé òun ló fún àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re tó ya kúrò nínú ara ẹgbẹ́ Afẹ́nifẹ́re lówó láti dá dúró. àwọn nǹkan wọ̀nyí ó ní wọ́n ló fa ìjà Tinubu àti olóyè Ayọ̀ Adébánjọ. ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tó sọ lẹ́yìn tí Adébánjọ kú, Tinubu ní bó tiẹ̀ jẹ́ pé àwọn ò gbà tara àwọn ń di òṣèlú rẹ̀ pé ọ̀tọ̀ níbi tí bàbá náà ń lọ, ọ̀tọ̀ níbi tó ń lọ ń di òṣèlú, ṣùgbọ́n tó ní àjọṣepọ̀ bàbá àtọmọ ló wà láàrin àwọn òsì dàrú títí tí ọlọ́jọ́ fi dé.